a kú dédé àsìkò yìí yóò rọrùn fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló lé sí ojú wòran yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ni wọ́n ti dá ìsí ọ̀rọ̀ kan padà fún ẹgbẹ́ òṣèlú PDP lórí ọ̀rọ̀ kan èyí tí ẹgbẹ́ òṣèlú PDP fi léde lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ yìí wípé àìṣe dáadáa tó ẹgbẹ́ òṣèlú APC ní mú wọn sá kìjokìjo káàkiri ìlú láti wá ọ̀nà àbáyọ kí wọ́n lè jáwé olúborí nínú ètò ìbò ọdún 2027. Ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní ìsọ̀rọ̀ nígbèsì ìsúnkúnsímú báyìí náà ní ìsètì gangan o. Ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ni wọ́n ti dá èsì ọ̀rọ̀ ń padà fún ẹgbẹ́ òṣèlú PDP wípé bí wọ́n bá ti rí àpẹẹrẹ pẹ̀lú bí àwọn ènìyàn ṣe ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú náà fi hàn wípé ẹgbẹ́ òṣèlú APC wọ́n káàtó wọ́n tó gbangba sùn lọ́yẹ́, iṣẹ́ wọn sì dá wọn lójú léyìí tó mú wọn ṣe àṣeyọrí. Bẹ́ẹ̀ náà lẹ́gbẹ́ òṣèlú APC wá tún fi ọ̀rọ̀ ọ̀hún kún wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tó ti mú ìlọsíwájú ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà ní ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu ló ti gùnlé lọ́dún méjì ó lé sẹ́yìn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti wà nínú ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún ní ìpínlẹ̀ Èkó, ọ̀gbẹ́ni Ṣẹ̀yẹ Ọládẹ̀jọ, tó fi léde lọ́jọ́ Ìṣẹ́gun tí í ṣe ọjọ́ 16 nínú oṣù kẹsàn-án ọdún tó wà yìí ní ìlú Èkó, fi sọ wípé ọ̀rọ̀ tí ẹgbẹ́ òṣèlú PDP náà sọ kò yé wọn tó, àti wípé ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún ti di pálí kòròfo eléyìí tí kàn ń pariwo káàkiri àdúgbò, nítorí pé ẹgbẹ́ òṣèlú APC kún fún ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ìmọ̀ye tó sì mú àyípadà rere bá orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ìpínlẹ̀ gbogbo tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ti ń darí o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde, ṣùgbọ́n ẹni tó jẹ́ alukoro fún ẹgbẹ́ òṣèlú PDP nílẹ̀ yìí, ọ̀gbẹ́ni Débọ̀ Ológun Àgbà, sọ wípé káà tó rí awoyinyawo onípàdé ó di àbọ̀ ọjà báyìí. Olódáhùn lójú lọ́dún 2027 ó di ẹgbẹ́ òṣèlú PDP wọn yóò forí ṣọpọ́n ni ò, torí pé ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti mọ inú ìkòkò tí wọn yóò da ọ̀run lá sí, èyí tí ọ̀rọ̀ náà tó ti ń di fàákàjà mọ́ àwọn ẹgbẹ́ òṣèlú méjèèjì ọ̀hún lọ́wọ́. Ọ̀kan gbòógì nínú àwọn tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ẹgbẹ́ òṣèlú Alliance for Democracy AD, ọ̀gbẹ́ni Udeta ohun màá ló ti fi ojú wòye rẹ̀ wo bí ẹgbẹ́ òṣèlú APC bó ṣe ń lọ lọ́wọ́ yìí, wípé ó dá wọn lójú síwájú ètò ìbò ọdún 2027. Ó ní ẹgbẹ́ òṣèlú APC ẹgbẹ́ náà yóò dàwó lulẹ̀ tí ó sì túká yànkanyànkan. Udeta tó jẹ́ ọ̀kan nínú àgbà ẹgbẹ́ nínú òṣèlú àti nínú ẹgbẹ́ òṣèlú ADC, èyí tó sọ̀rọ̀ náà ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan èyí tó kalẹ̀ sílùú Èkó, nígbà tí wọ́n fi ojú òye tó fi ń sí sínú èsì ọ̀rọ̀ èyí tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀. Udeta ní òun ṣe àpèjúwe ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú tí ò lè mórí bọ́wò tí ò sì lè kẹsẹ̀ já síwájú ọdún 2027 èyí tí wọ́n ti ń palẹ̀ rẹ̀ mọ́, nítorí pé ìpilẹ̀ṣẹ̀ rẹ̀ òkùnkùn ni, àwọn tí wọ́n ń bẹ nínú rẹ̀ aláìṣòótọ́, àwọn tí wọ́n rọ̀gbà yí ẹgbẹ́ òṣèlú ọ̀hún ká, ọ̀tá ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà èyí ni gbogbo wọn jẹ́. Gẹ́gẹ́ bí ó ti sọ, ó ní kẹ́ ẹ̀ tún wá máa wò ó lẹ́gbẹ́ òṣèlú APC ọ̀hún, àwọn tí wọ́n jẹ́ àjọ elétò ìbò lẹ́wà, ó ní ẹgbẹ́ òṣèlú náà ó ń lò wọ́n gẹ́gẹ́ bí irinṣẹ́ láti fi dàbàrú ètò ìbò àti ètò ìjọba ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí Udeta tó jẹ́ ọ̀kan nínú ọmọ ẹgbẹ́ òṣèlú AD tó sì jẹ́ ọ̀kan nínú àwọn olùdásílẹ̀ ẹgbẹ́ náà, ní àjọ INEC wọn ní agbára mọ́, nítorí pé ẹgbẹ́ òṣèlú APC ń ṣe nílò wọ́n bí irinṣẹ́ láti fi dàbàrú ètò ọrọ̀ ajé, ìlọsíwájú ètò ìbò
tó tún fi kún wípé ẹ̀ka ètò ìdájọ́ ńlẹ̀ yìí náà ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti dabarú gbogbo rẹ̀ léyìí tí gbogbo nǹkan tó ti polúmúkuṣu mọ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó sì dáhùn lójú síwájú ọdún 2027 tí ẹgbẹ́ òṣèlú náà yóò forí ṣọpọ́n. Obìnrin àkọ́kọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí í ṣe ìyàwó ààrẹ Olúrẹ̀mí Tinubu màálù ló ti ránṣẹ́ ìkíni kú oríire sí ọ̀dọ́mọdébìnrin ọlọ́wọ́ ṣíbí èyún arábìnrin Ida Bassey èyí tó ṣe ìkòkò jọ̀lọ́ọ̀fù tó sì kún lẹ́múlẹ́mú lópin ọ̀sẹ̀ èyí tó kọjá nínú gbọ̀ngàn kan ní ìpínlẹ̀ Èkó. Bẹ́ẹ̀ bá gbàgbé ní ọ̀sẹ̀ tó kọjá yìí ńlá arábìnrin ọlọ́wọ́ ṣíbí ni Ida Bassey ló ṣe ìkòkò ìrẹsì jọ̀lọ́ọ̀fù èyí tó tóbi jù lágbàláyé gẹ́gẹ́ bí àmísàmì tó ṣe ohun tẹ́nìkan ò ṣe rí láti lè fi ẹ̀bùn àti ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ ìmọ̀ òye tó ní nípa oúnjẹ sísè láti fi hàn sí aráyé o wàyí o látàrí àṣeyọrí arábìnrin ọlọ́wọ́ ṣíbí Ida Bassey náà ló mú ìyàwó ààrẹ ilẹ̀ wa Olúrẹ̀mí Tinubu láti kí kú oríire tó sì ṣe àpèjúwe àṣeyọrí yìí gẹ́gẹ́ bí àkọ́kọ́ lágbàláyé o wípé kò sí irú èèyàn tó ṣe bẹ́ẹ̀ onínú òun sì tún dùn wípé Ida Bassey jẹ́ obìnrin ọ̀dọ́ tó jáfáfá tó ń ti àròjinlẹ̀ láti ṣe ohun tó dáa tẹ́nìkan ò ṣe rí pẹ̀lú ìtàn èyí tó mú balẹ̀ lọ́dọ̀ àwọn àjọ tí máa ń fúnyàn ní àmì ẹ̀yẹ ohun tẹ́nìkan ò ṣe rí ní àgbáláyé èyí tí wọ́n pè ní Guinness World Record gẹ́gẹ́ bí Ida Bassey bó ti ṣe àṣeyọrí ìkòkò ìrẹsì jọ̀lọ́ọ̀fù èyí tó fún ẹgbẹgbẹ̀rún àwọn ènìyàn tí wọ́n sì jẹ lájẹyó. Lákòótán nínú ọ̀rọ̀ arábìnrin obìnrin àkọ́kọ́ nílẹ̀ yìí Olúrẹ̀mí Tinubu ó kí kú oríire ó wá gba àwọn ọ̀dọ́ yòókù lámọ̀ràn láti lo ọgbọ́n ìmọ̀ àti ẹ̀bùn tí Ọlọ́run bá fún wọn fún ìlọsíwájú ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà ilẹ̀ adúláwọ̀ àti lágbàláyé kí a sì rí dájú wípé àsíá orílẹ̀-èdè yìí kò dọ̀tí bẹ́ẹ̀ sì ni kò fàya lọ́wọ́ kó wà wá gẹ́gẹ́ bí obìnrin àkọ́kọ́ Olúrẹ̀mí Tinubu bó ti sọ tó ń ti ọ̀rọ̀ ìkíni kú oríire èyí tó fi ránṣẹ́ sí ọlọ́wọ́ ṣíbí Ida Bassey tó ṣe ìkòkò ìrẹsì jọ̀lọ́ọ̀fù ńlá fún gbogbo ayé jẹ. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ló tẹ àwọn afurasí méjì kan tí wọ́n sì ti kó wọn lọ sílé ẹjọ́ lórí ẹ̀sùn ìjí nǹkan àìfọwọ́rá èyí tí wọ́n ṣe. Àwọn ènìyàn méjì ọ̀hún èyí tí wọ́n mú ojú wọn ba ilé ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sílùú Adó Èkìtì olúlu ìpínlẹ̀ náà lọ́sẹ̀ tá a wà yìí ní bàbá kan tí ṣe lọ́dún márùnléníogójì èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Òjó Awẹ́ àti ọkùnrin kan ẹni 30 ọdún èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Bello Taofeek èyí ni wọ́n ti fi ojú wọn ba ilé ẹjọ́ ò ní ìpínlẹ̀ Èkìtì fún ẹ̀sùn wípé wọ́n jí màálù ààyè kan gbé tó ń ti ọkọ̀ akóyọyẹ kan èyí tí a mọ̀ sí píkọ̀ọ̀pù èyí tí wọ́n jí gbé ò kó tó di wípé ọwọ́ pálábá wọn ó sége. Ẹni tó jẹ́ olùpẹ̀jọ́ èyí tó rojọ́ tako àwọn afurasí méjèèjì ọ̀hún nílé ẹjọ́ náà lánàá ṣe lálàyé eyín ìpẹ́tọ̀ ọlọ́pàá Akínwálé Oríyọmí ò ṣe lálàyé lánàá nílé ẹjọ́ ò wípé nínú oṣù kẹsàn-án tá a wà yìí tí í ṣe ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ní nǹkan bíi aago 2 òru ó kù ìṣẹ́jú 25 èyí ni wọ́n hùwà náà ní ìlú Adó èyí tí wọ́n sì fi ọwọ́ òfin tó tó wọn gẹ́gẹ́ bí wọ́n ti hùwà iṣẹ́ ibi wọn. Ó ní màálù odidi àyè kan ni wọ́n jí gbé o tó ń ti ọkọ̀ akóyọyọ kan èyí tí wọ́n jí pẹ̀lú rẹ̀ tí wọ́n sì ti mú wọn. Wàyí o ẹni tó jẹ́ agbẹjọ́rò èyí tó gbé ẹjọ́ rò fún àwọn afurasí méjèèjì ọ̀hún òun náà ṣe lálàyé nílé ẹjọ́ ò níwájú adájọ́ wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n fi ojú àánú wo àwọn oníbàárà ọ̀hún. Ẹni tó jẹ́ olùrọ́jọ́ agbẹjọ́rò fún àwọn méjèèjì náà eyín Olúsọjí Ọládélé agbẹjọ́rò àwọn afurasí ni kí wọ́n fojú àánú wo àwọn oníbàárà ọ̀hún méjèèjì. Bákan náà kí wọ́n fún wọn ní gbèdéke láti sanwó ìtanràn tó sì dá àwọn lójú wípé wọn yóò sanwó ìtanràn náà kíwájú kó tó di pé adájọ́ ilé ẹjọ́ májísírèètì Àbáyọ̀mí Adéọ̀sùn ó ní kí àwọn afurasí méjèèjì náà kí èèyàn kankan wọn lọ sanwó ìtanràn 200 náírà 200,000 naira èèyàn kankan pẹ̀lú onídùúró kankan tó náà ní dédé owó náà tó sì sanwó orí rẹ̀ tó dé lábẹ́ òfin
èyí tí wọ́n sún ẹjọ́ náà sí ọjọ́ 28 oṣù kẹwàá ọdún tá a wà yìí láti tún ẹjọ́ náà gbọ́. Lákòótán nínú ìròyìn wa fún tòní. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited. Ọ̀kan nínú àwọn òǹkọrin tàkasùfé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà eyín Gabriel Oche Amaye tí gbogbo èèyàn mọ̀ sí Terry G, ohun màá ló ti sọ wípé ìpilẹ̀ṣẹ̀ ọmọ ibi tí ọmọ dàgbà sí ó ní ṣe pẹ̀lú ìrìn àjò ọmọ láwùjọ láti jẹ́ ènìyàn. Ó ní púpọ̀ nínú ogunlọ́gọ̀ àwọn ọ̀dọ́ ọlẹ̀ yìí èyí tó jẹ́ wípé wọ́n ń bẹ nínú ìṣẹ́ ohun ìyà tí wọ́n rí jẹ tí wọ́n rí mu tí àti jẹ oúnjẹ mẹ́ta lójúmọ́ tó nira fún o. Ó ní kò ṣẹ̀yìn ọwọ́ àwọn òbí tó bí wọn nítorí wípé bí òbí bá ti kùnà láti lè rí dájú ipò òun ṣiṣẹ́ ó jára mọ́ṣẹ́ fún ìṣerere àti ìrọ̀rùn ayé àwọn ọmọ tí wọ́n bí o. Ó ní irúfẹ́ àwọn ọmọ bẹ́ẹ̀ ó máa ń nira fún wọn láti dìde nínú ìdílé èyí tó kù díẹ̀ fún káàtó kí wọ́n sì jẹ́ èèyàn láyé o. Ó wá rọ àwọn òbí láti gbìyànjú ní ìwọ̀nba ohun tí Ọlọ́run bá fún wọn kí wọ́n jára mọ́ṣẹ́ kí wọ́n sì lè ní ànító tó ń ti àjẹṣẹ́kù èyí tí wọ́n yóò fi tọ́ ọmọ kọ́ ọmọ lè jẹ́ èèyàn pàtàkì láwùjọ. Ó ní ìjákulẹ̀ àwọn ọ̀dọ́ láwùjọ ó ní ìpilẹ̀ṣẹ̀ àwọn òbí ni. Gẹ́gẹ́ bí Terry G ti sọ̀rọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń kọ ìsọkísọ ìkọkíkọ sábẹ́ àwọn ohun tó ń bá fi léde lórí àwọn ìkànnì ayélujára òun tí wọ́n sì máa ń sọ àwọn ọ̀rọ̀ tó dàbí èpè èyí tó máa ń fún wọn ní èsì wípé owó ìyágbọ̀n ńlọmọ́ràn o. Ọmọ yìí bá ìpìlẹ̀ aṣọ ìyá rẹ̀ lórí ìkọ́ kó ṣàtúndà. Ó ní ìṣẹ́ òun ìyà èyí tí wọ́n bí yín sínú rẹ̀ tẹ́ ẹ sì dìdàgbà sínú rẹ̀ òun ló ń fa àwọn ìwà búburú ọ̀rọ̀ búburú jáde nítorí pé wọ́n ti ro àròpin wípé àwọn ò lè jẹ́ èèyàn gidi nínú ayé gẹ́gẹ́ bí Terry G bó ti fi ọ̀rọ̀ náà léde. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòun mí nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ilé òní ilé wa ọ̀nà nínà wá fún mi Adénúgà lẹni tó múrò yàn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.